today is not just a normal day. And this is the day the dead are visiting life again. Right now we are in Ibadan for the World Egungun Festival. Hello, man. Ready now. Eégún kejì kó join wọn. Jẹ́ kó kún kejì bẹ̀rẹ̀ tiẹ̀ à ń kárí. Ẹgbẹ́ sọ̀rọ̀ ayọ̀ dáadáa. Láti pẹ́tù. Òkè àmúlò ilé yìí wọ́n sọ̀rọ̀ ayọ̀ dáadáa. Nígbà dàdé ìlú yóò mo mọ nípa rọrẹ yìí. Àní àwọn ọmọ pẹ́pẹ́ láwọn rẹ̀ mi lójú àgbo. Lọ́pọ̀ yìí nílé ìfẹ́ rẹ̀ pàmì lè sí wọ́n. Àtòrí múyẹmúyẹmú ní ìbàdàn. Òkè àmúlò ilé yìí á sọ̀rọ̀ ayọ̀ dáadáa. Eégún Bàdágìrì láti ìlú Ìṣẹ́yìn.
ẹ bá mú èpè.
máa ṣe jẹ́ lọ́wọ́ nígbà tí ọba àdìmọ́lẹ́ aláṣàlá tí wọ́n kú ẹ̀sìn àgbà lọ́kọ̀ọ̀kan lórí ìrìnàjò láti wá sọ̀rọ̀ àgbà ọmọ Ìbàdàn ọmọ aláṣà àgbà tó ṣe jọjọ àti ọlọ́pọ̀ Èkó ti dé, eégún àmúwọ̀n Ọ̀dọ̀fin ló ti dé yìí. Ọdún kú wa rèé Ọláyẹmí, gbogbo wa lọ́jọ́ ń ṣe.
Olúmọ̀nà ọ̀yá dáhùn. Eégún Ìbàdàn. Amúlùdùn. Òwúyẹ sọ̀rọ̀ sọ bí ọ̀rọ̀. Ibi àwíládé yìí. Pẹ́pẹ́ ó yẹ kọ̀ntínú. Ẹ máa wò wá lóye. Eégún ọba ní kọ́ba. Ẹ bá sẹ́yìn díẹ̀. Ẹ sẹ́yìn díẹ̀. Ẹni Olúbàdàn orí tó fi fẹ́ léèrè. Búdú máa ró èlélè sábà ró. Orí ìdábàdà. Ayé làbọ́lá o. Eégún ọba ní kọ́ba. Ìlẹ́gbẹ̀rún ọ̀rọ̀ ọ̀lọ́jẹ̀ ọmọ ọ̀jẹ̀. Wọ́n náà ń bọ̀yà ájà ní Ṣàngó lónìí sẹ́rẹ́. Yé làbọ́lá mo tún dé. Ọjọ́ ayé ilé ìgbòho ogun dé. Mo tún dé. Ọ̀rọ̀. Ọmọ ìfẹ́ fún wọn fẹ́ mọ̀yàn. Ọmọ gómìnà. Ọmọ Ṣèyí Mákindé lọ́kọ̀ mọ̀yàn. Ẹ kú ọbẹ̀. Bó máa bọ̀ wá sọ̀rọ̀ ṣẹ́jú méjì, aṣojú Seaman Mr. Benson, ẹ bá pe ẹni tó sọ̀rọ̀ ló mọ yín o. Like the representative of the Seaman to come and give us 2 minutes talk. Oya, representative of Seaman the #1 prayer group. Ẹ̀yìnbá. Wọ́n ti ń bò. Ẹ̀yìnbá National Council for Ìjọsìn. National Council for Organization. Ẹ̀lẹ́ o ẹ̀kú ọdún. Àkú ọdún ẹ̀kú ìyèwò.